gbogbo ayé ló mọ̀ pé ọmọ Ládọjà òun ni Sunday Igboho, gbogbo ayé ló mọ̀ pé ọmọ Ládọjà ni Sunday Igboho. Ṣùgbọ́n àwọn ayé wa ń fi ojú sí Olúbàdàn lára pé sí bàbá rẹ̀ ni ọmọ rẹ̀ ni, àmọ́ sí bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Ládọjà sí bàbá rẹ̀ ni. ẹ̀yin èèyàn ẹ ti wá gbọ́ lórí ọ̀rọ̀ ìtàn ìlú Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ àti bàbá wa Ládọjà pẹ̀lú bàbá wa Chief Olóyè Sunday Igboho, pé bí bàbá wa Ládọjà bí wọ́n ṣe yọ bàbá wa Olóyè Sunday Igboho kúrò ní tán fi yọ wọ́tẹ́ǹdì kọ̀ lórí wọn. Ẹ máa gbọ́ ìtàn ẹ̀. Lóòótọ́ ọmọ ni Chief Olóyè Sunday Igboho tó jẹ́ sí bàbá wa Kábíyèsí Ládọjà. Ẹ wò, ẹ wá gbọ́ ìtàn, ẹ wá gbọ́ bí wọ́n ṣe pa ìtàn yìí. wọ́n jáde wá ẹ̀ríjọ́ tí mo ti fún wọn ní challenge, ǹjẹ́ ẹlẹ́nì kankan tó accept ẹ̀ wọn ò lè dán o, torí wọ́n mọ̀ pé irọ́ làwọn ń gbé kiri. Tàtàwá sì ń sọ àfi ba ìlú kan jẹ́, àfi ba ọba kankan lórúkọ jẹ́. Kódà ìgbà tó yẹ kọ́pọ̀lọpọ̀ wa ká máa jó jàgí ní yòdò, èmi èé yọ ọ̀yàn torí Islam kọ̀, mùsùlùmí lèmi tí mo sì ń tẹ̀lé tí Àlùkùránì wí ntànàbí wí. Èmi èé yọ ọ̀yàn, mo gbọ́ ẹ̀sìn mi yé dáadáa ló sì jọ pé mi inú Islam náà làwọn bàbá tó bí mi bí tọ́ mi sí. Àwọn bàbá mi bí mi nínú Islam, wọ́n tọ́ mi sínú Islam, ó wá jẹ́ kọ́rọ̀ rọrùn púpọ̀ fún mi. Àkọ́kọ́ ó kọ ọdún kan tí bàbá mi tó bí mi ó jáde láyé, bàbá mi pè mí, wọ́n wá ń sọ ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ládùúgbò tó fi lọ dé àwọn ibi tó tún jẹ́ sọ́dọ̀ wa díẹ̀. Wọ́n sọ tó gbé ọ̀pọ̀lọpọ̀ ilé ṣubú. Bàbá wa ní ẹni àbòsí bá mọ bíntín báyìí nínú ẹrù rẹ̀ kọ́ lọ mú kú torí Ọlọ́run ò ní gbà. Orí èyí náà mo sì dúró lé. Táwọn bá ń ṣàbòsí tí wọ́n bá ń bú wa, ẹ jẹ́ wọ́n máa bú wa, ẹ jẹ́ wọ́n máa fi wá jẹun. Wọ́n jẹun pẹ́ o, kìí ṣèmi lẹ́ni àkọ́kọ́ táwọn èèyàn máa bú, kìí sì ṣèmi ni yóò jẹ́ the last person. Ṣùgbọ́n béèrè tí mo máa ń béèrè nípa ẹ̀yin olólùfẹ́ wa, èébú ìjẹ́ ẹrí tó so mọ́ná kí ló wá mọ́kùnrin bá èébú tí wọ́n bú lọ́mọ̀ so lára rẹ̀ kò sí èébú èso. Ṣùgbọ́n tí wọ́n bá wá sórí péèjì wa ó rọrùn fún wa láti blọ́ọ̀kì wọn dànù, à á sà wọ́n blọ́ọ̀kì ní pípìm ó rọrùn fáwa. Ẹ̀ka kan tó rọrùn fẹ́mi tèmi lágbára lónìí tó bá ti wá sórí péèjì mi ń blọ́ọ̀kì ẹ̀ tó wá ń wí kátàkátà ẹ gbé lọ bí tẹ́ ń gbé lọ. Ìdẹ̀bẹ́ nìkan kan kó bá mi kọ́mẹ̀ntì kó bá mi búyàn torí àwọn náà wọ́n tó máa ń ṣe kinní kan lára àwọn náà wọ́n ó tún wá máa bú ara wọn. Àwọn tó wá jó lólùfẹ́ wa náà bá fẹ́ tẹ̀lé lẹ́gọ́fà, àwọn náà bá máa bẹ́ẹ̀ ni èmi ẹ̀ ń bá ti búyàn bí ó pẹ́ jù 72 hours ẹni tájá bá gé jẹ òun náà bẹ̀rẹ̀ sí ní máa gbó tí wọ́n bá yẹ ti fún ní abẹ́rẹ́. Ní hospital ọ̀dọ̀ tí wọ́n ń bì kò sí abẹ́rẹ́ yẹn bẹ̀, wọ́n ní Jericho ló wà nǹkan ẹ̀sìn wo bọ́dọ̀ wá sí ní ẹsẹ̀ sí Jericho. Àtúgbà dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn èèyàn wa tó pé nǹkan ìbílẹ̀ fọ́ọ̀sì káti ẹ̀kọ́ sí iná tó pé adẹ̀rí yàtọ̀. Ẹ̀yún ẹ̀mọ̀ ká tó ṣe gbogbo ìyún tán ètò tí wọ́n bẹ̀rẹ̀ láago 12 ká tó bọ́ sọ́nà ká tó máa lọ ọ̀nà ọjọ́ ti lọ. Àdúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ wọ́n ti ń ṣe ọ̀nà kan látọ̀dọ̀ wáńbì tí ó lọ sí Ìṣẹ́yìn tí ó lọ sí Ọ̀yọ́ dípò táyẹ̀sẹ̀ fi lọ mọ́ yí roundabout lọ Gbẹ́lẹ́yẹlé lọ UI lọ Ọjọ́ lọ Mọ́níyà kò ní sí yẹn ń bẹ̀ mọ́. Láti Ìdó nísìn báyìí àlọ́ gbogbo yẹn mọ́ àmórí lọ́nà Ìṣẹ́yìn àmórí lé ọ̀nà Ọ̀yọ́ ni. Wọ́n ní World Bank ló ń ṣe pẹ̀lú àjọṣepọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀nà gidi ni wọ́n dẹ̀ ń ṣe, ọ̀nà gidi ni wọ́n ń ṣe. Á lọ á ṣe àfihàn rẹ̀ torí náà yóò rọrùn fún àwọn tó bá ń ti Ọ̀yọ́ tí wọ́n bá fẹ́ lọ sí Ìdó tí wọ́n bá fẹ́ lọ sí Abẹ́òkúta wọ́n ti mọ ibi tí wọ́n máa gbà láì ní fi àkókò ṣòfò. Bẹ́ẹ̀ làwọn tó bá ń bọ̀ láti Ìṣẹ́yìn náà adúpẹ́ gidi gan ni. Ìdí inú tá a fi lè lọ sí Ìṣẹ́yìn ní ìjẹta adúpẹ́ gidi gan ni. Náà ẹja bẹ̀rẹ̀ ṣẹ́ fáwọn tá a ṣe darapọ̀ mọ́ wa ti sọ ìdí a máa ń fún ara ní ìsinmi torí iṣẹ́ ìtàn iṣẹ́ ọpọlọ ni. Tẹ́ bá ń wo àgbọ̀n mi ẹ rí i pé irun yìí ti funfun. Mo ní àwọn ẹ̀gbọ́n dáadáa nígbà tèmi ti ń ní irun funfun táwọn ò tí ì ní irun funfun torí wípé iṣẹ́ ìròrí irinṣẹ́ tá à ń ṣe. Àbẹ́ẹ̀rí Professor Wọlé Ṣóyínká kí lọ́jọ́ orí bàbá nígbà tí gbogbo irun funfun ti gba orí wọn gbà wọn èyí tí ìdàgbà tó bá ń tí irun funfun torí pé iṣẹ́ ìròrí ká tó wá sọ pé ìtàn
yàtọ̀ sí pé a kàn ń pa àlọ́ èmi náà kàn fẹ́ dárayá kí n bá ti rí nǹkan kan wọn ò sọ ìtàn sémi lẹ́nu. ọ̀tọ̀ lẹni tí ń sọ ìtàn sí lẹ́nu, ọ̀tọ̀ lẹni tó jẹ́ olùwádìí ìjìnlẹ̀ àti òpìtàn tó dángájá. bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ wọ́n mọ̀ pé Lájí Abbas ni bàbá wọn. tó bá ti di bí ọ̀rọ̀ ọ̀tàn èmi náà kọ́ Ọlọ́run ọba ni. àkọ́kọ́ ẹjẹ́ á bẹ̀rẹ̀. a dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ Olódòdẹ lórí ọ̀rọ̀ Ìgbòho Òòṣà. gbogbo alamọ tó ṣẹlẹ̀. ọpẹ́ á wá lọ sọ́dọ̀ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Adéwálé tí bàbá mi Olúwo máa bọ́ sí lẹ́nu. ọba Abdulrasheed Adéwọ̀lú ṣẹ̀pàdé làwọn náà, ìka Adéwálé ìka Adéwọ̀lú. ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà bàbá wa Òòṣà kínní, a dúpẹ́ lọ́wọ́ wọn. now ojú méjì wọn lè já fi wo ipa Olúbàdàn lórí ọ̀rọ̀ yìí. bí Olúbàdàn bá rí ṣe ààyìn, bí Olúbàdàn ò bá rí ṣe ààbù. kí ló fà? gbogbo ayé ló mọ̀ pé ọmọ Ládọjà òun ni Sunday Igboho. gbogbo ayé ló mọ̀ pé ọmọ Ládọjà ni Sunday Igboho. ṣùgbọ́n àwọn ayé wa ń fi ojú sí Olúbàdàn lára pé ṣé bàbá rẹ̀ ni ọmọ rẹ̀ ni, àmọ́ ṣé bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Ládọjà ṣé bàbá rẹ̀ ni. gbogbo ayé wa rí i pé bàbá rẹ̀ ni. ẹlòmíì ó lọ Àbújá ọ̀rọ̀ owó ni ó lọ sọ, ẹlòmíì ó lọ Àbújá ọ̀rọ̀ kọ́ńtrátì ni ó lọ sọ. Ládọjà lọ Àbújá ọ̀rọ̀ Sunday Igboho ló lọ sọ. bí èèyàn bá ní ọ̀rẹ́ tó yẹ ṣe alájẹbánu lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó ta iyì fún. bẹ́ẹ̀ lọ̀rọ̀ Tinubu àti bàbá wa Olúbàdàn. kí ni bàbá wa Olúbàdàn tó ń wá? kì í ṣe pé nígbà tí kábíyèsí ọba Ládọjà di gómìnà ńlọ tó dolówó, ó ti ní owó ẹ̀ tẹ́lẹ̀ tó sì gbóhùn ó ṣe gómìnà ńgbà yẹn, ó ti lówó bọ́lọ́lá. tá a bá ń dákọ àwọn nǹkan tí bàbá yìí ti ní ṣáájú kó tó ṣe gómìnà ńgbà náà, ẹlòmíì ó rò pé à ń bùkún ẹni tó ti ní ṣíìpù tẹ́lẹ̀, ó ní ṣíìpù méjì ńgbà yẹn, ẹlòmíì rò pé báyà à ń bùkún ni, ẹni tó lówó tó lọ́lá ni. ó ṣe sẹ́nétọ̀, ó ṣe gómìnà. Ọlọ́run tó wà ní ọba débi Olúbàdàn, ẹ dákun níbo lọ́wọ́ ọrú ẹni bẹ́ẹ̀ ò ká. àmọ́ Ọlọ́run sọ nínú àlùkùrá nínú súrátù Nájìm, Ọlọ́run lèmi mo dá ọrọ̀ àti ìtẹ́lọ́rùn. ẹlòmíì ó lọ́rọ̀ kò tún ní nítẹ́lọ́rùn, ẹdùn ní ọmọ dùn. akọ́bí bàbá wa sì lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí bàbá ní ẹni tí mo fẹ́ lè ṣe ni wípé ilé mi mo fẹ́ kọ́ ọba ń tó kọ́, àbí mo tiẹ̀ fẹ́ máa fi bùgá ra pléènì fún mi, àbí kọ́ńtrátì báyìí èmi ni ká ẹ gbé fún. tó bá ṣe pé ìyẹn náà bàbá bá lọ, ìyẹn náà ni Tinubu ó ṣe fún wọn gẹ́gẹ́ bí ipò wọn. pé ẹni àkọ́kọ́ tí ó jẹ́ sẹ́nétọ̀, tí ó jẹ́ gómìnà, tí ó tó wá jọba. àmọ́ bàbá ní nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀, ọmọ mi kan ń bẹ, ṣe wá sóore dáràn, sóore sálẹ̀ ọkọ̀ ọmọ mi náà. bàbá ìwọ́nú àwọn ọmọ yín ni sóore sá. Sunday Igboho ni Sunday ọmọ ń lè ẹbẹ́ ẹ̀ lè, àwa náà lálẹ́ kó lè. torí ìwèrè lé ìlàsẹ̀ ní tìta, torí tìta làṣẹ ní tilé. bàbá wa Ládọjà mo rò pé tẹ́ tó sọ fún kíní gbà, ṣé wo gbórin Òṣùpá ni wípé ọmọ burúkú wúlò jọ ìjàgbọ́n bá dé, ìyàwó kúkúrú wúlò lọ́jọ́ ọjọ́. ọmọ tó ń wọ́n o Olódòdó ọjọ́ máa gbóṣùpá dáadáa láràárọ̀. òun lòṣùpá bẹ̀ kì í pé ọ̀fin ẹ̀pẹ̀ dísà ejò pínpínpín. ọ̀dà bá ọ̀bá tó gbórí Òṣùpá, òun lòṣùpá pèpè ọkọ̀ àwọn wèrè ajínigbé ilé ń bọ̀ yẹ. Tinubu wá ní ìbàdó kábíyèsí Olúbàdàn kí lẹ fẹ́ ká ṣe fún yín. ọmọ ìgbọ́dọ̀ wálé o,
nígbà wá di àrọ̀nì tí wàá gbégbó Olúkòyí ò sí ní ogun àrọ̀nì ò wálé ọmọ yìí gbọ́dọ̀ wálé. tí n tẹ́ fẹ́ nu bàbá bẹ́ẹ̀ béèrè nǹkan míì àwọn ò ní nǹkan kan tá a fẹ́ wá alẹ́ á wá kí ọ ni bó o fún wa lówó kò sí iye tó o fún wa tá à ní bó o fún mi $1 million èyí kọ́ ló ṣàgbà mi àlọ́ ọmọ yìí gbọ́dọ̀ wálé bàbá ọmọ yìí sọmọ Ìbàdàn ni ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o mo ti jẹ gómìnà lépínlẹ̀ Ọ̀yọ́ lórí gbogbo ẹni tí bá ń bẹ nìbàdàn èmi Olúbàdàn ni bàbá wọn bí wọn náà ṣe jẹ bàbá gbogbo Nàìjíríà sọmọ ilẹ̀ Haúsá ọmọ ilẹ̀ Yíbò ni ọmọ yìí gbọ́dọ̀ wálé. wọ́n tún sọ̀rọ̀ lọ wọ́n tún sọ̀rọ̀ bọ̀ nígbà àlìbàbà ní olórí òde Alákànbí ìyẹn tí mò ń bọ́ sọ ọ̀rọ̀ ọmọ yìí náà ni bàbá pé ń tẹ́ fẹ́ nu ẹjọ́ ọmọ bọ̀ bàbá wa ẹsẹ̀ pé bàbá wa lé o wálé bọ́bá wálé béèyàn bá gbé Ìgbòho èmi ló gbé o àjọ débì ni o béèyàn bá sì ti gbé Olúbàdàn ó ti gbé gbogbo Ìbàdàn ìwọ náà mọ bí Ìbàdàn ṣe ń rí o torí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní gbogbo òṣèlú ló yí òun tìbàdàn òye òun ìlẹ̀gbà táwọn kan forí bẹ́gbò ẹgbẹ̀rún òpìtàn lọ́wọ́ rẹ o ẹgbẹ̀rún òpìtàn ẹ̀ àwọn dìndìnrín yín ń díróbó wọ́n bí mi ibi tẹ́ ti ń bí yàn ibi tẹ́ ti ń bí yàn wọ́n ti bí mi èmi sì kú ọ̀lẹ́tẹ̀lẹ̀ alẹ̀mọ́ mo sì tún sọ mo tún sọ dọ̀la oyè kọ́ ló sọ mí do nítàn ìtàn ló sọ mí do lóyè ìtọ́lọ́run ti fún mi ẹnìkankan ò lè gbà á that's it àkún ọwọ́ mi ẹnìkankan ò lè já ẹ lọ sí mi òdodo ọ̀rọ̀ yíyùn ọwọ́ mi Olúbàdàn ló fi fún mi ẹ lọ sí mi. bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wá rí ṣe Ìgbòho ti dé bí eré làwọn èèyàn pè Olúbàdàn nìkan wọ́n dá lọ náà sì rí ṣe tán bá ààrẹ sọ̀rọ̀ ẹ̀kọ́ lélẹ̀ fún gbogbo wa ẹni tí bá ń pariwo ọmọ wa lọ́wọ́ àbẹ̀ wa lọ́wọ́ so èyí ń túmọ̀ sí pé pọ̀lọpọ̀ wa tiwa là ń bá lọ let's say the truth tiwa là ń bá lọ a máa dúpẹ́ lọ́wọ́ gba àwọn tó ti gbé gbèsè lé lórí ṣùgbọ́n ẹ̀ dùnnú mọ́ ìtàdẹ̀ fi ń sọnù ẹjá àníyàn ogun ẹjá àníyàn ó tò lórí kí l'Olúbàdàn bá lọ pé gbogbo táwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fọwọ́ sí ni èmi sì lálága wọn ní tó Olúbàdàn bá lọ nù. àwọn adúpẹ́ ló gba àwọn ọba pátá ẹni àkọ́kọ́ tí màá kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹni bàbá wa Kábíyèsí Olúgbọ́n ọba Francis Olúṣọlá Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n gbogbo ìgbà tí Ìgbòho bá fẹ́ wá pátá bàbá ẹni máa bá Ìgbòho ṣe clearance tí máa fi wọlé ó dúró nígbà tí bàbá wo tí ìdépò Olúbàdàn gbà Ìgbòho fẹ́ wá ni o bàbá ẹni ẹni ọba ṣe a rí pé gbà tá à ń ṣe àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dógún ní 28 December ọdún tó lọ yìí wọn ò fún Ìgbòho ní clearance láti wọlé mi wá pè Ìgbòho wá pé Kábíyèsí Olúbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ táwọn èèyàn ò ní mọ̀ ẹ gbọ́ lónìí Ìgbòho sáwá pé Kábíyèsí Olúbàdàn báyìí mo fẹ́ wálé mò ń bọ̀ ń bi ètò báyìí èèyàn mi ló sì ń ṣe nǹkan mo sì gbọ́dọ̀ kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ èrò tó fẹ́ bá mi wá láti Nàìjíríà ní láti ìta ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rẹ́dì tí ìbádẹ̀ sí ń bẹ̀ àwọn èèyàn ò ní fẹ́ wá Kábíyèsí Olúbàdàn ní kí Ìgbòho ṣe sùn Ìgbòho ní bàbá ẹ jẹ́ màá lọ bó tẹ̀ ṣẹ̀ṣẹ́jú márùn-ún ààrẹ ní í ṣe nǹkan mo gbọ́dọ̀ yọjú sí i Kábíyèsí ní kí Ìgbòho ṣe sùúrù torí pé ńjọ́ yẹn ó bọ́ sígbà tí bàbá Tinubu ń bẹ ní Èkó bàbá wa ọba Olúṣọlá Francis ọba Olúrílẹ̀ Ìgbọ́n àwọn náà ń bẹ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tí wọ́n ṣe ètò tí wọ́n ṣe fún wọn ní clearance ọjọ́ kan náà Ìgbòho fẹ́ tọrọ gbogbo kò sáyè lọ́jọ́ náà bàbá Olúbàdàn wa ṣe sùúrù yóò yanjú láìpẹ́ èmi gúnfúnra mi ò kú tí ì lọ Àbújá Ìgbòho dẹ̀ ní bàbá tí n bá wá o èmi ò ní wọ́n mọ̀ mú mi o ṣùgbọ́n
nǹkan ọ̀sẹ̀lẹ̀ bàbá yẹn tí ìfẹ́ kọ́ ṣẹlẹ̀ náà nù torí bàbá ọmọ tó ní ìṣẹ́jú márùn-ún a sì ń gbọ́ fífèfè pé wọ́n ti di àwọn DSS sílẹ̀ pé kí wọ́n wá gbé Ìgbòho ńjọ́ náà ọ̀rọ̀ pọ̀ nǹkan ọ̀rọ̀ asẹ́mumi lórí èyí ò ní kọ́mọ́dà bí ọ̀rọ̀ òṣèlú torí gbogbo èèyàn ló mèmí èso lóṣèlú ètò tí mo fẹ́ ṣe ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún ìtàn Yorùbá ẹ́mbásì ló ń jó lóṣèlú kan kó jáde olóyè Teslim Fọláyìn sẹ́létọ̀ nílé ìyá mi kìí ṣe pé àràbà tán nílé ìyá mi olóyè ni gbogbo ìgbà tí ń dìde òun ó di gómìnà òun ò di gómìnà ẹ̀rí níbi òṣèlú ẹni tí èṣe pé tí n bá dé bára ẹ sọ pé lágbájá ọmọ lágbájá báyìí ni mí láti lè baálẹ̀ lọ́jà àgbo tí èṣe pé wọn èyí ṣe àràbà tán bàbá mi lẹ́ẹ̀dẹ̀ ilé baálẹ̀ lọ́jà àgbo ni tí olóyè Teslim Fọláyìn olóòdò Olúbàdàn lọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run tó sì jẹ́ olóyè ilé wa ẹ̀rí nítorí ẹ̀rí níbi òṣèlú. Báyọ̀ Adélabú ẹ̀gbọ́n ló jẹ́ sí mi lókè adú ní tààrà ẹ̀rí mi bí òṣèlú rí àbẹ̀rí mi bí campaign torí ìdí èyí wọ́n fẹ́ tọrọ òṣèlú bọ̀ ńgbà náà wọ́n fẹ́ yí mọ́rọ̀ òṣèlú wọ́n fẹ́ fọwọ́ ẹni Sunday Igboho ń bọ̀ wá fọwọ́ ẹni ká sókè ń bẹ̀ ni gbogbo mẹ́sẹ̀gì wọn lábẹ́nú gbogbo ẹ̀ náà la gbọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ bí ọ̀rọ̀ sí àwọn èèyàn pọ̀ ń bẹ̀ àwọn èèyàn ò ṣe gbà kan kò yé yín. bàbá wa fi Ìgbòho lọ́kàn balẹ̀ pé tí n bá dàbújá àbọ̀ yanjú ẹ̀ bàbá sì yanjú ẹ̀ adúpẹ́ lọ́wọ́ kábíyèsí wọ Olúbàdàn bákan náà ládúpẹ́ lọ́wọ́ bàbá wọ Onírìṣà ẹ̀rì pọ̀pọ̀lọpọ̀ gba bàbá ti sọ pé kí ló dé wọn ò fi Ìgbòho lẹ̀ iṣẹ́ wa ní jẹ́ adúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọlọ́wọ̀ adúpẹ́ lọ́wọ́ bàbá Sẹ́yìn kábíyèsí Ọlọ́tà adúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí Aláké bàbá wa kábíyèsí Olówu bàbá wa kábíyèsí Olówu Kúta adúpẹ́ lọ́wọ́ bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn ọba bámbámbámbámbám tó fi wá dọ́wọ́dọ̀ bàbá wa ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ olùpẹ̀ ní nǹkan bíi ọ̀sẹ̀ 3 sí 4 náà ni ikú bàbá Yèyé àti Ìgbòho náà tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n nìkan ní ń gboríyìn nǹkan iná ni bàbá wa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó single handed ó nìkan ló dá lọ Tinubu kìlọ̀ èyí tí mo fẹ́ ni àlọ́rọ̀ Ìgbòho bàbá ó ṣe jọ́rọ̀ Ìgbòho lẹ́gbẹ́ àṣekèsè èèyàn èèkanú ọmọ tí a nù tí a nìyẹn àìlé èèyàn dànù ìwọ Tinubu èédọmọ́nù ọmọ sọ ọmọ jọnu ẹjẹ́ àdàpọ̀ mọ́mọ́tọ́ ẹjẹ́ àdàpọ̀ mọ́mọ́tọ́ àwa àdúpẹ́ nípa ti paná àdúpẹ́ o lọ́wọ́ bàbá wa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ìgbòho ti wọlé àyà àwọn kìíní ó ti mọ̀ sí kìkì gbogbo ẹ̀yẹ Fúlàní tẹ́ ń bẹ nínú igbó wa Ìgbòho ti dé o ọbẹ̀ tà fún yín yóò dáa fún yín ẹ finú igbó wa lọ́rùn sílẹ̀ ní kíá àti ní kíá mọ́sá ẹ finú igbó wa lọ́rùn lẹ̀ Ìgbòho ti dé o torí agogo òtàní tí ń dún kógó là ń lo agogo létí yín kò sáyé wèrè o ẹ finú igbó wa lẹ̀ o gbogbo ẹ̀yin ajínigbé Ìgbòho ti dé o ètò ààbò wa yóò nípọn wọn tó tan náà ti wá padà bílẹ̀ tí wá sí rínú látàná àlòmọ́jú nǹkan kan ni wọn ò fún wa táwa fi gbádùn láti mọ̀ pé Nàìjíríà ó yàtọ̀ iná níná ètò àlàáfíà wa sì dá nìdò ìbí èsì ibi táwọn ọmọ tó di àbí kinní kan àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Onídò ti Ìdó. now ẹ̀yin ajínigbé Ìgbòho ti dé ẹ já wá bọ́ sọ́dọ̀ àwọn èèyàn wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń yọ̀ Ìgbòho tẹ́ ẹ rò pé ń ṣe bí ẹni bíi pé kò ní í là Ìgbòho ti wá dé báyìí níbo lẹ fojú sí gbogbo ẹ̀yin ọ̀tá ẹ̀yin alábòsí ẹ̀yin abanijẹ́ ẹ̀yin oníbàjẹ́ èèyàn Ìgbòho ti dé báyìí iná ẹ̀ ni pé tá a bá ń ṣe nǹkan ká ṣọ́ra
tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ̀dá kan mọ́ yọ̀ lórí kíni, lórí wípé wọ́n ń pa àwọn èèyàn wa. Ẹ lọ sí Ìgàngán, ẹ wò gbà tí Ìgbòho wálé kẹ́yìn tó fi lọ sí Ìgàngán, ẹ wo èrò tó wẹ́kọ̀mù Ìgbòho ń bẹ̀ yẹn. Kó tó di pé Ẹ̀gẹ́ fọ́, ihun tí àwọn ará Ìgàngán jẹ ní ibi Ẹ̀gẹ́, tí gbogbo àwọn ará Ìgàngán, gbogbo àwọn àgbẹ̀ Ìgàngán tí wọ́n bá dá 50 million jọ, tí wọ́n bá gbé fún Ìgbòho, wọn ò fún Ìgbòho lówó. Ṣùgbọ́n kò sí tẹ́sà lè ṣe náà ni pé kí wọ́n sàmọ́ dúpẹ́ fọ́lọ́ lórí Ìgbòho, kí wọ́n sì máa bẹ lọ́n pé kí nǹkan kan mọ́ sẹ̀mí rẹ̀. Mo mọyì àwọn àgbẹ̀ Ìgàngán tí wọ́n lọ hajj, nígbà hajj jẹ́ 8 million owó ara wọn fi lọ. Mo mọ àwọn tó ra mọ́tò, mo mọ àwọn tó kọ́lé lọ rẹpẹtẹ, tó ṣe wípé gbára tí wọ́n lé àwọn Fúlàní yẹn lọ́ngbà yẹn báyìí, Ẹ̀gẹ́ ráìsì ni. Wọ́n ti ta kásítẹ̀ Ẹ̀gẹ́ ní 800,000 tó tún ti wá já wálẹ̀ tán yẹ́yẹ́ nìsí. Ẹ wò gbà tẹ́ ń ta ní 800,000 tí èjọ ọdún méjì lọ. Ẹ wò iye owó táwọn èèyàn make. Bílẹ̀ ayé ṣe rí nìyẹn. A sì ń rọ̀ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ invest lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ àti ẹ̀gẹ́ wa. Kí ló dé tẹ́gẹ́ tó fi fọ́ tó báyìí? Kí ló dé tẹ́gẹ́ fi fọ́? Àwọn wo ní ń bá wa rà tí wọ́n ti lọ bòmíì? Àwa là ń produce cassava tó pọ̀ jù. Kí ló dé tó fi wá fọ́? Àwa Nàìjíríà yìí ni ọ̀nà bòmíì lèyùn. Ẹlẹ́ẹ̀kejì ní àwa táwà lórí TikTok, ẹ máa bá wa power tap àwa táwà lórí TikTok. Ní ọjọ́ mélòó kan list jáde àwọn tí ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ fẹ́ fi joyè, wọ́n pọ̀. Látàyè bàbá wa àná làwọn oyè kan ti wà ńlẹ̀, àwọn oyè míì ti sí. Ẹ rí i pé mo máa ń sọ, àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ wa wọ́n mọ bí a ṣe máa ń sọ ọ̀rọ̀ nípa ìtàn. Mo jẹ́ òye wa yìí pé mo ń bọ̀ torí àwọn aráabí wọ́n ti máa jí ìwé wò, wọ́n ti máa jí ìwé wò, àwọn aráabí ó ti máa jí ìwé wò. Mo jẹ́ òye wa yìí pé lórí èyí tá a bá fẹ́ kí wọ́n rí ń bẹ̀ wọ́n ó rí. Oyè méjì la máa ń jẹ lọ́yọ̀ọ́, oyè tìlú Ọ̀yọ́ àtòyè ilẹ̀ Yorùbá. Mo sọ fún wa b'Aláàfin ṣe máa jẹ́ nù. Ìlú Ọ̀yọ́ fúnra rẹ̀ á joyè. Àwọn oyè kan wá ń bẹ tó ṣe pé ó kọ́fà ilẹ̀ Yorùbá. A lè jẹ́ sínú Ọ̀yọ́, a sì lè jẹ́ sẹ́yìn odi Ọ̀yọ́. Gbogbo ọba tí ń bẹ ní abẹ́ Aláàfin Ọ̀yọ́ pátá oyè ilẹ̀ Yorùbá ni wọ́n jẹ. Láwọn ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin, ẹkùn ọ̀tún, ẹkùn òsì, ẹkùn bọ̀lọ̀, ẹkùn ìpò, Aláàfin ní fi gbogbo ọba tó bá ń bẹ ń bẹ jẹ, láwọn ọba tó jẹ́ aládé. Àwọn náà wá láwọn baálẹ̀ lábẹ́ táwọn náà tó fi ń jẹ. Aláàfin ó máa fi àwọn ọba yìí jẹ, àwọn baálẹ̀ wọ́n máa jẹ lábẹ́ àwọn ọba tí Aláàfin fi jẹ. Àwọn baálẹ̀ a kà wọ́n kó àwọn ìjòyè, àwọn ọba a kà wọ́n kó àwọn ìjọ ọba. Àwọn ìjòyè Aláàfin àwọn náà tó jó lórí àwọn ìjòyè. Ó tó wá pín méjì. Àwọn ọba kan ń bẹ àtàwọn baálẹ̀ kan ń bẹ tó ṣe pé àwọn náà ó dọ̀yọ̀, yóò ní mọ̀ sí Aláàfin Ọ̀yọ́ nú, ṣùgbọ́n kì í ṣe Aláàfin ni ó fi wọ́n jẹ. Àkọ́bí ọba lóbìnrin ni máa ń fi wọ́n jẹ. Ẹ máa gbọ́ o, àkọ́bí ọba ni ó fi wọ́n jẹ. Ṣùgbọ́n tí wọ́n bá ti wá jẹ tán, wọ́n wá pléèsì wọn sí under abẹ́ntẹ́ wà ní. Ayaba kò sí olórí lọ́yọ̀ọ́ o, kò sí olórí lọ́yọ̀ọ́. Ayaba ni là ń pe aya Aláàfin, ayaba. Aya ìní ń jẹ́ ìyàwó, aya oní ìyàwó, aya, aya mi, ìyàwó, wife là ń pè bẹ́ẹ̀, wife nínú vocabulary èdè Yorùbá. Aya ọba là ń pè láyaba, ní làwọn tí Basọ̀rún fi jẹ́ Ayinba. Ayinba là ń pè tiwọn, Ayin Ìbà.
là ń pè ti àwọn ibà Ọ̀ṣọ̀run. Ayaba Aláàfin náà wá lè fi àwọn olóyè jẹ. Àkọ́kọ́ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Torí pé queen ni, queen òun ni, queen, torí pé ipò rẹ̀ ga, ọlá rẹ̀ ga. Níjọ́un èèyàn ò ní máa bọ̀ kó pàdé Ayaba Aláàfin, ọ̀kan lùgbò ni. Bí Aláàfin ṣe ń lọ́lá làwọn náà ń lọ́lá. Wọ́n sì láwọn ìlàrí tó sì pé wọ́n ń ṣọ́ wọn tí wọ́n dẹ̀ wà pẹ̀lú wọn. Irun orí wọn àti irun orí Ayinba la fi máa ń dá wọn mọ̀ yàtọ̀. Ẹ̀ẹ̀kejì ni pé àwọn Ayinba àwọn lè míngù sáàrin àwọn èèyàn, ṣùgbọ́n àwọn Ayaba àwọn ò lè wà láàrin èrò. Àwọn èrò máa ń ta kété sí wọn láwọn Ayaba Aláàfin. Nínú àlàyé nù. Torí ìdí èyí tá a bá rọ́rọ̀ kan á béèrè lọ́wọ́ àwọn tó mọ ìtàn. Nígbà tá a wá rí ọ̀nà aka tí Ayaba fún ní ìlẹ̀kẹ̀, ó wá jẹ́ n tó jọ wá lójú, bẹ́ẹ̀ ni yóò jọ wá lójú, bẹ́ẹ̀ ni yóò yà wá lẹ́nu. Torí pé àrírí ń téèyàn bá sì rí ní náà ní jẹ́ nǹkan ìyanu, iná ẹ̀ ní sì ń jẹ́ èèmọ̀ ní tá à ní rí tá a rí. Yálà nǹkan dáadáa ni o, yálà nǹkan tí ò dáa ni o, ní tá a bá rí rí. Nígbà GSM kọ́kọ́ dé, àwọn fóònù tanná sọ́bẹ̀ mọ manual àti ń bá wọn wá ìmí ọ̀gá tó báyìí, wọ́n kọ́ ní English, Arabic ó wà ń bẹ̀, France ó wà ń bẹ̀. Ẹ wá wà àwọn fóònù tó wá ní iṣẹ́ lórí ju gbogbo wọn lọ. Manual kankan ò bá wá mọ́, òun gan ni manual ara rẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan ṣe máa ń rí. Torí ńgbà yẹn a rí fóònù rí, tanná sọ́bẹ̀ ni o, lẹ́yìn ó pẹ́ kí n tó ní rédíò gbóòtú tó máa bá wa. Ẹ wá wá dúró manual àti ọ̀wà, ibi ní rédíò wà, tó bá fẹ́ tẹ rédíò, nígbà mo kọ́ ra Nokia tí mo rà, mo sì ka manual rẹ̀ láti alẹ́ mọ́jú, mo farabalẹ̀ kà á. Ẹ wá wo àwọn fóònù, kódà kéèyàn ó gbé fóònù lé ọmọ ọdún 5 lọ́wọ́ ní ìsìn yóò mọ bí ó ṣe operate ẹ̀. Torí yí pé kí ni a ti wà use mọ́. Ẹ̀jẹ̀ ọpọlọ táwa fi ń tẹ fóònù ẹ̀foríjì mi, ọpọlọ táwa fi ń tẹ fóònù ẹ̀jẹ̀ rẹ̀ la fi bí àwọn ọmọ. So ó ti ń di ní tó dáa ti wà use mọ́, tó ti di gbogbogbò. Ó ní tó ń tàbá wá rírí. Ní tí ọ̀wá já rí ńgbà náà ni wípé ayé ìgbà yẹn kò tíì sí social media. Èyí tọ́pọ̀ jù nígbà tó làjú ń dé ni pé inú pépà láti máa ń rí. Èkejì èyí tọ́pọ̀ jù nígbà tẹlifíṣàn tó dé, bí NTA, bí kí BCS ó lọ, wọ́n kàn kọ́fà rẹ̀. A sì lè kọ́mẹ̀ntì sí abẹ́ nǹkan tí NTA bá gbé, kò tíì sí ń bẹ̀ ńgbà náà. Ju wípé àríyáwó lọ, àbílí kẹlẹsọlá libẹ̀lẹ̀, Ayaba ló tún fún yàn nílẹ̀kẹ̀, aṣọ lásán bá ní. Ṣùgbọ́n lónìí lórí social media, ẹni tọ́rọ̀ kàn gan ọgbọ́, ìwọ tọ́rọ̀ kàn gan ọgbọ́, ìwọ tó mọ̀ pé wọ́n ṣe nǹkan gan ọgbọ́. Ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tipẹ́. Ṣùgbọ́n torí pé ó wá di ayé ọ̀làjú, iná wá ni tó ṣe pé irinṣẹ́ dé tá a wá lè rí níta báyìí, àìrí níta tẹ́lẹ̀ inú ìjà mọ̀. Ìkànnù. Now a ti wá rí àrírí, a sì ló ti ṣẹlẹ̀ rí, ìjẹ́rí rẹ̀ wá wà ńlá wàá béèrè, ẹ̀rí ẹ̀ wà. Àwọn ìyá ààfin, àwọn tá a máa ń pè ẹdẹ, àwọn tá a máa ń pè ní ìyá ààfin, àwọn náà ni àwọn ìyá tí ń bẹ láàfin Ọ̀yọ́. A máa ń yàn nínú àwọn ayaba tán ti pẹ́, wọ́n lọ bí 16. Inú wọn ni ìyá kéré wà. Bó ṣe jẹ́ obìnrin, ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà mo ti ń sọ, bó ṣe jẹ́ obìnrin
ọba ní Asẹ́yìn ti Ìsẹ́yìn, ọba ní Olúwo tilẹ̀ Ìwó. Asẹ́yìn ó wà ní Òkè Ògùn ní ẹkùn òsì. Olúwo wà ní ìlú Ìwó ní ẹkùn Èpò. Ọba làwọn méjèèjì. Nígbà náà Ṣọ̀ún jẹ́ baálẹ̀, ó wà ní ẹkùn òsì, ó wà ní Ògbómọ̀ṣọ́, baálẹ̀ ni. Àti gbogbo àwọn tí ń bẹ́ńbẹ́ ni ó ń jẹ́rù ní gbogbo wọn ní baálẹ̀ ni wọ́n. Abẹ́ ìyá kéré ni wọ́n wà lọ́yọ̀ọ́. Abẹ́ ìyá kéré ni wọ́n wà lọ́yọ̀ọ́. Ṣùgbọ́n jíjẹ Asẹ́yìn àrẹ̀mọ obìnrin ó lágbára lórí jíjẹ Asẹ́yìn. Ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́, tí wọ́n bá nominate pé tí ó jà Asẹ́yìn tí wọ́n bá fẹ́ mú lọ sọ́yọ̀, ọ̀dọ̀ àrẹ̀mọ obìnrin òun ni ó fàṣẹ sí i. Kò tí ì dọ́dọ̀ ayaba tó ṣe pé òní ń bọ́kọ rẹ̀ jí, òní ń bọ́kọ rẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀rí gbogbo máa ń sọ pé oyè tá à ń jẹ lọ́yọ̀ọ́ pọ̀, ó lé ní 100. Gbogbo ń tá a wá ń sọ láti iye joy, àwa rí iye list bí almost 30 something oyè tí wọ́n fẹ́ jẹ. Ṣùgbọ́n torí pọ̀pọ̀lọpọ̀ wa àìbéèrè ìtàn, àìsí ìṣèwádìí oyè tí wọ́n ń jẹ nínú tọ̀yọ́ gangan ó pọ̀, ká tó wá sọ àwọn tí wọ́n ń jẹ káàkiri ilẹ̀ Yorùbá. Àwọn oyè kan bẹ tó pé wọ́n lè gbé kúrò nínú Ọ̀yọ́, àwọn kan bẹ tí wọn ò gbọdọ̀ shift ẹ̀ kúrò nínú capital fún rẹ̀. A sì ti rí nínú ìtàn, èmi ni màá tí àrẹ̀mọ àkọ́bí ọba lóbìnrin àti àrẹ̀mọ ọkùnrin tí wọ́n jọ fa wàhálà lórí ọ̀rọ̀ pé àjẹ Asẹ́yìn tó di ìjà gidi, tó ṣe pé ibi tíjà ń le dé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sọnù lé lórí torí pé àrẹ̀mọ ò sí láyé. Wọ́n wá mú ẹlòmíì pé títí tá fi ní ọmọ ọkùnrin àbí ìtọ́ ń bẹ tí ó fi dàgbà, ìwọ máa ṣe àrẹ̀mọ tó wá dìjà ńlá. Mo ti sọ nínú ìtàn. Bó ṣe rí nù. Ẹlẹ́ẹ̀kejì táwa tún rí nǹkan fi ẹsẹ̀ lé, gbogbo wa la gbọ́ ìtàn Jíáyìn. Ó kù dẹ̀dẹ̀ ká kó ewì dákẹ̀sán, ọba Jíáyìn tẹ́rí gbaṣọ. Nígbà tí wọ́n pa Olúsí àrẹ̀mọ, tí àwọn Ọ̀yọ́ wá fura, ìgbà náà àrẹ̀mọ ìní ń jẹ Aláàfin, àti ìbẹ̀rẹ̀ kí àrẹ̀mọ ọmọ bá láàfin lọ ọ̀run. Táwọn ìlú aláwọn ó ṣèwádìí, àrẹ̀mọ táwọn kan wọn ti balẹ̀ pé lè dá ìlú fẹ́ràn rẹ̀. Wọ́n wá gbé eégún jáde pé eégún àrẹ̀mọ fẹ́ wá kí ọba lẹ́yìn ìgbà tí àrẹ̀mọ wàjà. Nílẹ̀ Yorùbá tí eégún bá dẹ̀ lọ kí Aláàfin ó dọ̀bálẹ̀ fún eégún ni, tí ó wàá súre fún, torí wọ́n gbà pé àtọ̀run ló ti wá. Ìtẹ́ndẹ̀ máa ń ṣe é fún, wọ́n máa ń ṣe é fún ọba yìí pé bàbá rẹ̀ tó lọ ó wá kí látọ̀run, ara àwọn ète ilẹ̀ Yorùbá. Aláàfin sì ti mọ̀ yìí pé ìyìn tí ń bọ̀ yìí òun ó dọ̀bálẹ̀ fún, ó sì ní nǹkan kan tí wọ́n máa ń mú lọ́wọ́ àti nǹkan kan tí ó fi máa kan bàbá. Bàbá ti mọ̀ pé ikú yájẹ̀sín lọ. Ni ọba Jíáyìn fi wá sọ pé èèwọ̀ bàbá ò ní sọ pé dọmọ ọwọ́ ọmọ òun lọ́rùn. Ẹ̀yin bàbá mi lọ́rùn ẹ mọ́sùn, Yorùbá ń wí, kìí sọmọ mi lọ́rùn mọ́sùn. Ní ìgbà tí ọba Jíáyìn wá wàjà, àrẹ̀mọ Olúsì náà ó ti wàjà lójú ayé rẹ̀, ṣùgbọ́n àrẹ̀mọ Olúsì ó ní ìyàwó tí ń bẹ nínú oyún. Ọ̀yọ́ wá ń dúró lórí wípé tọ́lọ́run bá lè ṣe, tó bá fi lè bí ọmọ ọkùnrin, oní ọmọ bá ìlànà yẹn lọ. Àmọ́ tí ó bá fi lè bí ọmọ ọkùnrin, yọ bọ̀ sí ìdílé mi nínú àwọn ìdílé àwọn ọmọ ọba. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe ètùtù, wọ́n ń ṣe gbogbo ẹ̀
kásẹ̀dódé fún lọ́mọ ọkùnrin. èyí ò làwọn aláìmọ̀tàn ń sọ tí wọ́n fi wá sọ pé ìtàn tí ò yé wọn tí wọ́n ní ọ̀rọ̀ ǹpọ̀tọ̀ níyùn obìnrin ni ọkùnrin ní ọ̀rọ̀ ǹpọ̀tọ̀ níyùn ọkùnrin ni kìí sobìnrin ọkùnrin ni. ìtàn tí ń dàrú mọ́ wọn lọ́wọ́ níbi tó ti wá ní ibi tí chain okùn rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ ti wá nù. gbogbo ìgbà tí táyà ẹ̀ ti wá bímọ tí wọ́n ti rí pọ́kùnrin ni ayaba ìyá ọba lọ́la ìyá rẹ̀ mọ̀ ẹ́ tí wọ́n bí lẹ́yìn ikú bàbá rẹ̀ àti bàbá rẹ̀ òní wá ń jókòó lórí àpèrè tí sì ń dé adé. ó wà lára àgbàtà ní regent ní Ọ̀yọ́ Basọ̀run wá ń kún lọ́wọ́ gbogbo olóyè tí wọ́n jẹ pátá nígbà náà ayaba ló fi wọ́n jẹ gbogbo olóyè tí wọ́n jẹ bó ṣe pọ̀ tó títí tó fi wá dàgbà bí wọ́n ṣe ṣe nìyẹn gbogbo olóyè tí wọ́n jẹ pátá òun ló fi wọ́n jẹ. ìtànù ẹ̀rínù tá a bá sábà nǹkan tẹ bá sì lọ sí ilé Èkìtì tí ọba bá gbéṣẹ̀ wọ́n máa ń yan adelé lọ́pọ̀lọpọ̀ ọgbà ní ilé Èkìtì tí wọ́n bá ti fẹ́ yan adelé yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní máa ń jẹ́ pé àwọn ìyá wa ni wọ́n máa ń yàn ládélé ẹ má bínú o. láwọn ilẹ̀ Èkìtì ní gbogbo ìgbà tí wọ́n bá yàn wọ́n ní adelé òun àṣẹ ìlú ọwọ́ wọn ló wà gbogbo àwọn baálẹ̀ tí wọ́n bá fẹ́ jẹ àbáwọn olóyè ni àbí àwọn ìlànà kan ni òun ni wọ́n fi àṣẹ yẹn sí lọ́wọ́ ní àwọn àsìkò náà. lórí èèyàn bó ṣe rí nu bí èèyàn ṣe rí nu lórí èèyàn torí náà tá a bá rí nǹkan rí tá a bá rí ẹja béèrè ẹ rí i pé mo ti post ẹ náà bóyá jẹta àbí jẹrin tí mo fi ṣàlàyé ayaba lọ́yọ̀ọ́ máa ń fìyàn joyè Basọ̀run lọ́yọ̀ọ́ ó máa ń fìyàn joyè torí pé Basọ̀run òun ni lord ìbà lòun Aláàfin òun ni ọba òun ni king Aláàfin king lòun òun ni ọba ẹ rí i pé i àti ọ náà ló yàtọ̀ he àti ọba ìbà iná làwọn méjèèjì king and lord ni làwọn méjèèjì olúwa mi lord ìní Basọ̀run náà ń fi àwọn èèyàn joyè. ẹ wo Sàámù lọ́yọ̀ọ́ olóyè tó ṣe wípé ọmọ Basọ̀run pẹ́kí tí Basọ̀run máa ń rán lọ sí báyìí ní Sàámù lọ́yọ̀ọ́. ẹ wo àgbà Akin bí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe kàǹkà tóun àgbà Akin tún ní lọ́ọ̀dù tiẹ̀. àgbà Akin tún ní lọ́ọ̀dù ẹ̀. tó bá sí láwọn Ọ̀yọ́ Mèsì nu Akínikú ń bẹ́ńbẹ́ Alápinni ń bẹ́ńbẹ́ Sàámú ń bẹ́ńbẹ́ Asípa ń bẹ́ńbẹ́. so àwọn àgbà Akin gbogbo wọn bí wọ́n ṣe wà nínú àwọn tó fi lórí ọ̀dọ̀ Basọ̀run méje mọ̀ láwọn Ọ̀yọ́ Mèsì wà. Ìbà Ọ̀ṣọ̀run ẹja táìpẹ̀ Basọ̀run náà là ń pè ní Ìbà Ọ̀ṣọ̀run tàbí Basọ̀run àkọ́kọ́. àgbà Akin Akínikú Alápinni Sàámù Asípa ọkẹ nìkan ìwé olókùn tí mo gbàgbé ẹ bá mi gbé jáde méje làwọn Ọ̀yọ́ Mèsì wà. mo ti dáko Alápinni Akínikú Sàámù
ó kẹ́nìkan àti dápa sípa. Ọ̀nà ọmọdé ẹ̀kẹ́ tipẹ́tipẹ́ generation ọgọ́rùn-ún ọdún mẹ́rin àbí márùn-ún ni wọ́n ti pààyàn rẹ́ ti lágùnà ẹ ṣé jàre ẹ ṣé wọ́n ti pààyàn rẹ́ ti pẹ́ ẹ ṣé gan ni. Àwọn méje wa náà nìyẹn. ẹ rí i pé ń bi lágùnà yẹn á ti rí ọ̀nà lẹ́yìn rẹ̀. Ìjọ tí n bá fẹ́ sọ ìtumọ̀ kò tiẹ̀ nídìí ká tiẹ̀ dájọ́ sí ọ̀nà command ní ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà command ni. Tá a bá ní ààrẹ ọ̀nà ẹni tí ń pàṣẹ àwọn ẹ̀ka command ẹ pé Ọ̀yọ́ empire tóbi àwọn bá a ṣe láwọn captain commander iná ní àwọn ọ̀nà commander ní jẹ́ bẹ́ẹ̀ táìtù oyè ológun ni torí gbogbo àwọn Ọ̀yọ́mèsì fúnra wọn jagunjagun ni wọ́n including Aláàfin. tó náà bí bó ṣe rí nìyẹn ayaba lè fi ìyàn joyè kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ látijọ́ tí Ọ̀yọ́ ti ń jọ̀yọ́ ni ló sì já mú wá. Tẹ bá lọ sí àwọn ilẹ̀ Èkìtì tí ọba bá gbéṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè wa nílẹ̀ Èkìtì obìnrin ni wọ́n máa ń yàn gẹ́gẹ́ bí adelé. Àwọn oyè tó bá ṣe pé kí wọ́n lè jẹ kí wọ́n tó jẹ ọba bí àwọn baálẹ̀ ni àbí àwọn kan tó yẹ kí wọ́n ṣe nǹkan kan táìmù yẹn tó sì wà very very important ló yàn wọ́n. Ṣùgbọ́n tí Ọ̀yọ́ lójú ayé bàbá tọ́jà Láàfin bẹ ní ẹ̀sìn níṣẹ́ rẹ̀. Ọjọ́ sì ń bọ̀ mo ti sọ̀rọ̀ nípa àwọn ìyáàfin ọjọ́ ń bọ̀ tí ń wàá sọ bí ayaba ṣe lágbára tó àti bí àṣẹ ayaba ṣe múlẹ̀ tó. Ọjọ́ ń bọ̀ tí ń wàá sọ àtàwọn obìnrin míì náà mo ti sọ ní tòótọ́ sọ. Torí wípé ọ̀làjú tí à ń lò lónìí kò jẹ́ pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ nǹkan kan mọ́ ńlá sì fi ń sọ fẹ̀yìn bàbá wa náà ilé ẹ̀kọ́ ọ̀tàn ó ṣe pàtàkì ẹ kún wa lọ́wọ́ ní tìbútòrò gbogbo ilẹ̀ Yorùbá ẹ kún wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú mi ń bẹ gbogbo àṣà wọn ti gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ mú lò mọ́ ẹ méje ó kú tán. Ọ̀pọ̀lọpọ̀ ìlú mi ń bẹ ọba míì gan ọmọ àṣàlú rẹ̀ gbẹ́lòmíì ti jọba àdúrà rẹ̀ ti gbànú kòkó ọbẹ̀ rẹ̀ ti so ìtẹ́lòmíì ìjọba lé lórí nu àdúrà òun gbà kòkó ọbẹ̀ òun so inú. Now àfojú òpólẹ̀ 08023687432 wọ́n lẹ́nu mi yá ẹjẹ́ àfojú òpólẹ̀ 08023687432 ẹ jẹ́ ń bá wa pín ẹ̀ síbí fáwọn tó bá fẹ́ pè ẹ sì lè pè sórí WhatsApp náà 08023687432 iná láàfi pè tá a fi dá sí ètò ìjọba wa pín ẹ̀ síbẹ̀ yẹn. Bá ṣe pé lórí TikTok ni á gbé wa sókè ẹ já make request lórí TikTok ká gbé wa sókè lórí TikTok 08023687432 iná ni a fi dá sí ètò pẹ̀lú àṣẹ Ọlọ́run tá a fi dá sí ètò náà látàwọn lórí TikTok ẹ já sí pápápá tòró ní lọ́jọ́ àìkú Sunday àwọn èèyàn wọ́n fẹ́ lọ síbi iṣẹ́ já sí pápápá. Àkọ́kọ́ bá a ṣe ń wọlé mi ò fẹ́ èébú o bá a ṣe ń wọlé mi ò fẹ́ èébú ẹ má bá ń bú ẹnìkankan mi ò ràn wá ń ṣe ká bá wa bú ẹnìkankan ìtàn làwa ń sọ kí ló dé kí lè gbé wá a ti mú mi lórí TikTok o eléyìí ti ń di hello TikTok àti bó la ṣe jáwọn èèyàn ìdànù rárá àwọn èèyàn sí wa ní àbáwá la ṣe mistake. gbogbo àwọn nǹkan tó wà ń bẹ yìí ẹ mọ̀ pé sáwọn eléyìí fún wa láyè ká lè ṣe kinní báyìí bó lè ṣe gbélé ìwà báyìí nítorí Ọlọ́run
mo fẹ́ yọ ilé kó o.